ọlọ́wọ́ má fa rẹ̀ sí yánà tábà ti ń dárúkọ àwọn sisters lọ alájà náà ni kí akọ́kọ́ máa dárúkọ alhaja Mujidatu Mayor Adesina gbogbo tí àpadà sábúrú lè sọra rẹ̀ dà ọlọ́run má jẹ́ oyè ọ̀dọ̀ wọn. Amina. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọkọ gbogbo àwọn alájà tí wọ́n tò yìí wọ́n sọpọ́ọ̀tì wọn. Ọlọ́run má jà wọn bó lẹ́yìn yín. Owó tá a tún fẹ́ gbà lọ́wọ́ yín lè ní. Yàtọ̀ sí ìtẹ́ ẹ ti fún wa ní kọ̀rọ̀. Ọlọ́run kó bá bòyí láṣìírí. Wọ́n lè àkọ́lé àná Muhammad. Ẹ̀dọ́ látòrí àlájà wa Mujidatu Adesina tí wọ́n wà ní Canada ta ló fẹ́ represent wọn ní London. A fẹ́ gbowó ọpẹ́ ó dáhùn méjì. Má jà pọ̀lọ̀. Owó ọpẹ́ la fẹ́ gbà. Ok, ilẹ̀ ń jọ́ pẹ́lẹ́. Níbi ọpẹ́. Ẹ jẹ́ pẹ́ sí fún wa. Ẹ jẹ́ gbowó ká tó wa lásìkò fún fi ọpẹ́ lẹ̀ náà. Ká máa wọ ọpẹ́. Náà aláàbà níbo ni ká ẹ sọ pọ̀ ní. Mayor. Madam Mayor. Alhaja wa Mujidatu. Pẹ̀lú Alhaja wa Maryam. Alhaja wa Ruqayyatu Bashiri ni. Alhaja wa Yangana. Basiratu Yangana. Ọmọ bàbá mi àgbà Àgbẹ̀dẹ́wì. Alhaja wa Toyiba. Adesina ni insha Allah ẹ máa gbàdá ní ṣéwù. Secretary Alhaja wa Kifayatu Singer. Ticket. Alhaja wa Onínúure sọ. PRO. Hafsatu Jima. Alhaja wa kékeré èkó gangan fúnra rẹ̀. Alhaja wa Aminatu. Ọmọ táyé bí àwọn àti ẹni dín in. Ẹ̀mí ẹgbẹ́ ọwọ́ yìí ló wà. Alhaja wa Jamilatu. Àárín tí àwọn sisters Ọpẹ́ Yẹmí. Bàbí ti dé náà. Dúpẹ́ Assistant Secretary. Dúpẹ́ tiẹ̀. Financial Secretary. On behalf of everybody. Alhaja wa Baritide. Má jẹ́ ó bàjẹ́. Dúpẹ́ tiẹ̀. Gbogbo yín lápapọ̀ báyìí. À ń dúpẹ́ yẹn. Lórí èlò. Ó ti di owó náà ni. Lórí. 100,000 solid naira. Ẹ jẹ́ agbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Odidi owó ni ẹ ò ní ìwàlẹ̀ mọ́. Òkè lẹ́ o máa lọ. Ẹ ò ní ìwàlẹ̀ mọ́. Òkè lẹ́ o máa lọ. Gbogbo àwọn ẹ̀yà tí wọ́n tó kọ àti gbogbo àwọn bàbá tí wọ́n tó kọ yìí. Olólùfẹ́ gbogbo àwọn sisters in love ni wọ́n. Ó ṣe dédé ọpẹ́. Ẹni tí ò bá dìde báwọn bá yín dúpẹ́. Á jẹ́ pé kò mọ̀ tí ì ṣe wá. Kò tí ẹ̀ sẹ́ni tí ò ní dìde bá yín dúpẹ́. Nítorí wípé láàárín ọdún tó fẹ́ parí. Láàárín ọdún tó fẹ́ parí yìí. Lódìdí ẹ̀mí kò lára wọn. Ẹ̀yin tọ́lọ̀ tí wàá ṣẹ́kù ní. Bẹ́ẹ̀ bá ti bá wa dúpẹ́ fọlọ́run. Mímọ̀ ṣe yín kọ́ o. Náà wọ́n ní 100,000 látọ̀dọ̀ àwọn sisters in law. À ń kí wọn di silent song. The silent song. Náà ó ti yé mi bẹ́ẹ̀ o, ó ti yé mi bẹ́ẹ̀ o. Náà sáwọn náà ní ká kọ́kọ́ pé àbí. Adákẹ́jà bí ìjì rárá ẹgbẹ́ mi. Náà adákẹ́jà bí ìjì insha Allah. Olórí wọn ni bàbá wa Alhaj Al-Mutamtam Al-Mubajjal Al-Pepsi Al-Coke. Náà Alhaj wa Ahmed Aláwìyé aláṣẹ àti olùdásílẹ̀ Alẹ́ Àtíkù International Travels and Tours. Bàbá Aláwìyé mo fi bàbá àgbàlagbà jí gbẹ̀yìn dìde ni. Mo fi bàbá mi àgbà lámúnigun tẹ̀ ń bá dórúkọ. Mo fi wọ́n gbẹ̀yìn dìde. Bàbá tó sọ mí ló kọnu bàbá lámúnigun tẹ̀ ní. Orin tí má fi kí bàbá mi àgbà lámúnigun ní wà fi kí yín. Màá tún máa fi kí wọlé yín lẹ́ẹ̀kan náà. Ìpè Amadu bàbá lámúnigun Amadu bàbá.
oníkòkò àmọ́dù bàbá. Aláyé èyí mú náà àwọn sísá ní kẹ́mà bọ̀ ní ọ̀dọ̀ wọn mi báyìí. Sọ́kò ti dá alájà ní kẹ́ gòkè. Aláyé ní mú náà. Silence storm. Ok, wọ́n ti di tẹ̀ bí ìbọn ẹ̀ súnmọ́ wa àwọn obìnrin. Aláàbò salamsala. Báwo ni àgbàláwìyé gbogbo ń tẹ̀ fàlàfíà kójọ?